ìjọba ìbílẹ̀ mẹ́wàá tó lè pinnu àbájáde èsì ìdìbò gómìnà Ọ̀ṣun. Bí ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ti ọjọ́ sátidé ṣe ń súnmọ́, àwọn olùdíje pàtàkì mẹ́ta nínú ìdíje náà ti mú ìpolongo wọn lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú ìpinnu láti jáwé olúborí. Gómìnà tó wà lórí ipò lọ́wọ́, Adémọ́lá Adélékè, tí ń díje lábẹ́ ẹgbẹ́ òṣèlú Àkọọ́dù, olùdíje All Progressives Congress APC Bọ́lóyè Bámíjì àti dókítà Nájímù Sàlámù ti African Democratic Congress ADC ti ṣe ìpolongo tó rinlẹ̀ gidi gan, tí wọ́n sì ń gbìyànjú láti mú agbára wọn dúró ní àwọn agbègbè tí wọ́n ti ní àwọn olólùfẹ́ púpọ̀, nígbà tí wọ́n tún wá àtìlẹ́yìn àwọn àgbààgbà olóṣèlú láwọn agbègbè tí wọn kò ti lágbára tó. Lẹ́yìn bí ọdún mẹ́rin tó ti wà lórí ipò, Adélékè ti ń lo àwọn iṣẹ́ àkànṣe tí ìjọba rẹ̀ ṣe láti fi ṣe ìpolongo ìbò ní àwọn ìjọba ìbílẹ̀ náà. Ìgbàgbọ́ wà pé Adélékè yóò rí ìbò púpọ̀ láwọn ìjọba ìbílẹ̀ méjèèjì tó wà nílùú Ẹdẹ, ìlú abínibí rẹ̀. Bákan náà, ó tún retí láti borí níjọba ìbílẹ̀ Ẹ̀gbẹ́dọ̀rẹ́, níbi tí Bámidélé Sàlámù, ọmọlẹ́gbìmọ̀ aṣòfin tó ń ṣojú agbègbè náà báyìí ti wà, pẹ̀lú ipa tí igbákejì rẹ̀ Kọ́lá Adéwùsì àti akọ̀wé àgbà tẹ́lẹ̀ fún ẹgbẹ́ òṣèlú PDP ọ̀jọ̀gbọ́n Wálé Ọ̀làdìpọ̀. Adélékè tún ka àárín gbùngbùn Ifẹ̀, ìlà oòrùn Ifẹ̀ àti gúúsù Ifẹ̀ sáwọn agbègbè tó ti lè ṣe dáadáa. Síbẹ̀síbẹ̀, àǹfààní Adélékè ní àwọn agbègbè mẹ́ta náà lè dínkù, nítorí pé bí igbákejì oyè Bámíjì Benjamin Adérètí náà wá láti Ilé Ifẹ̀. Ẹgbẹ́ Adélékè tún nírètí pé akọ̀wé àgbà APC tẹ́lẹ̀ rí sẹ́nitọ́ Iyọlá Omisore kò ní fi gbogbo agbára rẹ̀ ṣe àtìlẹ́yìn fún oyè Bámíjì, nítorí irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ lè mú àǹfààní gómìnà tó wà ṣe ìjọba gbòòrò sí i. Ìfẹ́lódùn, Ìlá, Oríadé, Ìwó, Ìfẹ́dayọ̀, Òròlú àti Ọláolúwa tún wà nínú àwọn ìjọba ìbílẹ̀ táwọn ọmọ ẹgbẹ́ Adélékè ti fi ìdí wọn múlẹ̀ dáadáa. Àtìlẹ́yìn tí Adélékè ń gbà láti ọ̀dọ̀ akọ̀wé fún ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀, Moshood Adéòtí, tó jẹ́ ọmọ Ìwó, tún lè ràn án lọ́wọ́, pàápàá ní ẹkùn ìdìbò Ìwó. Síbẹ̀síbẹ̀, àǹfààní Adélékè láti borí pàápàá lágbègbè Ìwó lè dojúkọ ìdènà, nítorí dókítà Akin Ògúnbíyì, tó jẹ́ olùdíje fúnpò sẹ́nítọ̀ nínú ẹgbẹ́ náà fún ìdìbò gbogbogbò ọdún 2027. Ìwádìí fi hàn pé àwọn olùdíje pàtàkì mẹ́ta lè gba ìbò púpọ̀ nínú àwọn ìjọba ìbílẹ̀ méjì tó wà ní Òṣogbo, tí ṣe olú ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun. Lákòókò tí Àtaọ́jà ti Òṣogbo ọba Jimoh Oyètúnjí ti kéde ní gbangba pé òun ṣe àtìlẹ́yìn fún Adélékè, akọ̀wé àgbà APC sẹ́nitọ́ Àjíbọ́lá Bàṣírù àti olùdíje sẹ́nitọ̀ ẹgbẹ́ náà fún ọdún 2027 Adékúnlé Adégòkè SAN ń gbìyànjú láti fa àwọn alátìlẹ́yìn rẹ̀ sí APC ní àwọn agbègbè tí Adélékè ti lágbára. Àwọn alátìlẹ́yìn gómìnà Ọ̀ṣun tẹ́lẹ̀ rí Rauf Arẹ́gbẹ́ṣọlá ní Òṣogbo ń ran Sàlámù lọ́wọ́ ní Òṣogbo àti Ọlọ́run dá. Oyè Bámíjì sì gbẹ́kẹ̀lé àwọn ìbò púpọ̀ láti ẹkùn Ayédáadé, Ìrèwọlé àti Ìṣọ̀kan, pẹ̀lú ipa olùdíje fúnpò gómìnà tẹ́lẹ̀ rí Dọ̀tun Babayẹmí tó wá láti Gbọ̀ngán, ọ̀kan nínú àwọn ìlú pàtàkì jùlọ ní agbègbè náà. Oyè Bámíjì dàbí ẹni pé ó ní àǹfààní lórí àwọn olùdíje mìíràn. Ìgbésẹ̀ láti gba ẹgbẹ́ PDP tí Ọlágúnsóyè Òyìnlọ́lá darí sí APC tún lè ṣe pàtàkì fún gbígba ìjọba ìbílẹ̀ Odò Ọ̀tìn fún ẹgbẹ́ APC. Síbẹ̀síbẹ̀, ipa abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin Ọ̀ṣun Wálé Ẹgbẹ́dùn nínú ètò òṣèlú agbègbè náà lè dín àǹfààní APC kù. Olùdíje APC náà tún ní àǹfààní tó dájú láti borí ní Bolúwadúró àti Borípẹ̀, níbi tí mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ lórí omi Adégbóyèga Oyètọ́lá ti wà. Àǹfààní rẹ̀ tún lágbára ní Ìrẹ́pọ̀dùn, Àríwá Ifẹ̀ àti Òbòkun. Òbòkun jẹ́ agbègbè tí sẹ́nítọ̀ Francis Fádáhùnsè ti ń ṣojú ìlà oòrùn Ọ̀ṣun nílé ìgbìmọ̀ aṣòfin àgbà ti wà. Sàlámù jẹ́ olùdíje tó lágbára, nítorí ipa tó ní káàkiri ìpínlẹ̀ náà tó lè yí ìbò padà sí àǹfààní rẹ̀. Ó jẹ́ abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin Ọ̀ṣun fún ọdún 8. Àwọn agbègbè pàtàkì tó lè ní ipa pàtàkì lórí àbájáde ìdìbò ní Òṣogbo, Ọlọ́rundá, Odò Ọ̀tìn,
Ìléṣà àti Ìwó. Ju gbogbo rẹ̀ lọ, ọjọ́ sátidé ọjọ́ 15 oṣù yìí ni yóò sọ ibi tí igi ipò gómìnà Ọ̀ṣun yóò rè sí. Àmọ́ ṣá, àwọn ọlọ́pàá 15,000 ti wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí fún ìdìbò náà.